síbẹ̀ àwọn tó gba Islam wọ́n pa wọ́n ni so iṣẹ́ tí ẹ̀ ń ṣe Yorùbá ẹ̀sìn wa àmì Christian o ìṣẹ̀ṣe làgbà yes káwọn tó débi ìgbà tí àwọn aráàbù wa wọ́n ṣe ìkọ̀kọ̀ fún wa ọ̀rọ̀ tí mo sọ ó lè má ba question yẹn lọ ìgbà tí àwọn aráàbù wa tí àwọn west wa tó wá kó wa lẹ́rú àwọn west kó wa ìgbà tó ń kó wa lọ wọ́n fún àwa tàjẹ́ Áfíríkà ní àǹfààní láti lè produce láti lè bímọ bẹ́ẹ̀ àwọn tí arab wọ́n gbà wọ́n cascade wa ni wọ́n máa yọ ẹ̀pọ̀ wọn pé no they really want to eradicate Africa race they are dangerous people so ẹjọ́ ẹni tó bá jẹ́ moderator kó take share as responsibility we ma entertain any stupidity àwọn la ni platform wa Yorùbá lèmi I'm from Ondo State Ìlàjẹ precisely I know where I come from so even though I'm a Christian mo mọ root mi mo mọ nǹkan tí àwọn west àwọn arab tó ṣe fún àwọn baba ńlá wa and I will never forget and I will never forgive them. Ẹ ṣeun sir, thank you. Brother mi, thank you very much, we appreciate you to see you around. Adúpẹ́ fún yín ẹni bá dùn pé àwọn èèyàn wa wọ́n ti ń jí díẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ẹ ṣe wà ní oko àgùntàn but as time goes on mo nígbàgbọ́ pé ẹ̀yin náà ẹ máa jí tán pé máa rí pé nǹkan méjèèjì yẹn wọn ò lágbá Ọlọ́run oníkálùkù wa àti ilé bàbá ẹ̀ àti ilé ìyá ẹ̀ á lè lọ wò pé òkè o èyí tí wọ́n kó wa ní ẹrú ọpọlọ ó ti tó gẹ́ẹ́ káwa náà túra sílẹ̀ but àwọn èèyàn sì pọ̀ tí wọ́n sì wà ní oko ẹrú tí wọn ò dẹ̀ mọ̀ but bá a ṣe ń ṣe program yìí time to time every day àwọn tó bá ń gbọ́ táwọn náà bá jókòó tó ń wò pé nítawọn pípò yìí sọ yìí ṣé ó jọ gàtè kò jọ gàtè ó jọra wọn because this thing need to use with our brain tabakọ tẹ depend lórí pé bible sọ pé quran sọ pé bible sọ pé anabi sọ pé allah sọ pé nǹkan tá a mọ bọ́n ṣe kọ́ tá a bá pe àfáwà níṣẹ́ báyìí pé tell me who wrote quran wọn ò lè sẹ́ni tó kọ quran who wrote bible sọ pé ẹni báyìí ló kọ bible but we now take that book today láti jẹ́ kó máa run life wa kó máa rúlu wa ká tó jẹun àní quran sọ pé ká tó bóbìnrin sùn àní quran sọ pé ká tó lọ tọ̀ àní quran sọ pé ká tó sọ kíní kan àní quran sọ pé àwọn nǹkan yìí ní ìdẹ̀mọ́ ńlẹ̀ wa kó ní kálukú jí kó ronú orí ẹ̀ so you can think ahead you can think over like 20 years 10 years 50 years 100 years ahead because now because of the religion lè ronú kọjá aago 5 àárọ̀ tá máa jí tá máa lọ kí àsùbà sí aago 2 sí aago 4 aago 4 sí aago 7 aago 8 sí aago 8 èwo ní wábi tó mọ sí nìyẹn fẹ́ lọ kí àìlà fẹ́ lọ kí asiri fẹ́ lọ kí magrib fẹ́ lọ kí ìṣáì fẹ́ lọ kí subuhi. That is the end of our thinking. Ronú how to plan something and do ahead of our life. Àwọn èyìnbó ń jí every day wọ́n ń ronú nǹkan tó máa ṣe ní in the next 100 years. In tó máa ṣe ní 100 years wọ́n ti mọ̀ lé ní ìbáyìí wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ti ń ṣe lọ. We Africans kí la ti ń dúró kí la ti bẹ̀rẹ̀ pa fẹ́ ṣe ní 100 years kò sí. Mi ò mọ plan náà tí Nàìjíríà ní táfíríkà ní táwọn ti rò sílẹ̀ pé in 100 years àwọn fẹ́ ṣe kínní kò sínú plan wa. Gbogbo òròrí wa ò kọjá that 4 year of their election time tó máa lò 4 to 8 years yẹn ó tọ́ tó máa fi kó oúnjẹ tó máa bá tiẹ̀ lọ. So àwa tó jẹ́ àwa youth tó yẹ ká máa ronú nǹkan tá a máa ṣe àwọn á fi ẹ̀sìn àwọn á fi de brain wa mọ́lẹ̀ a lè ronú ahead mọ́ gbogbo ronú wa kọjá nu Quran Bible Quran Bible Quran Bible Quran Bible. That is where we are outside today láti liberate àwọn èèyàn wa ẹ̀sìn tó ń mú wá yìí kò ní nǹkan ṣe pẹ̀lú wa o lè máa gbélé ayé láì ní nǹkan kan ṣe pẹ̀lú Jésù àbí Allah àbánàbí àbí wèrè Allah kan we don't need them for anything.
ẹ sà ẹ kó sà dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó dá ẹ sáyé tó bá ṣe hello sà dúpẹ́. Yeah. hello sà ẹ jọ mo fún wa tó mọ dín lẹ́nu sà mo fẹ́ sọ fún ẹ fún àkáǹtì mẹ́jọ ẹ fún lákàtà nọ́mbà mo mi fẹ́ má fi dín mi lẹ́nu sà owó yẹn sẹ ẹ fún àkáǹtì mi ẹ má fi ṣe ẹ má fi dín mi lẹ́nu. ok sà mo di gan sà má ṣe sà ẹ sà mo fẹ́ share testimony kan sà tí n bá ṣe ìṣẹ̀ṣe ọ̀tá mi ti máa kú ṣé ẹ gbọ́n sà à ń gbọ́ yín. ní 2020 ọ̀tá mi sick mo lo 8 years sorry 8 months rather now mo lọ sí hospital before then àwọn church ló ń take care mi gbà tó yá mo tún lọ sí mo tún lọ torí mo ní àfà èmi ò tẹ̀ kí n máa ń takò ẹ̀sìn náà muslim or christian o I believe we are all brothers but àwọn mùsùlùmí wọ́n ti fi àṣejù sínú títí wọn which I don't even like mo ní àfà tó máa ń tọ́jú mi kódà mo kò ní Èkó mo lọ sí Ìṣẹ́yìn but before then this way I'm going sir mo lọ sí church mo ṣe gbá mo ṣàwo ara mi ò wá òkè o not until tán ní ká lọ lo ewé àti egbò ṣé ń gbọ́ sà ewé àti egbò ni mo lò tára mi fi yá o for instance tán ní ká má ṣe ẹ̀sìn ìbílẹ̀ mọ́ ṣé ìwé mi yìí sìn ṣé ọ̀tá mo ti ní kú kí àwọn òyìnbó kí àwọn wẹ́ẹ̀sì tó wá kan tó gbé mẹ́díkà wá ní Yorùbá ti máa ń gbẹ̀bí Yorùbá ń bímọ Yorùbá ń ṣe gbogbo ẹ̀ kí àwọn wẹ́ẹ̀sì tó dé kí ẹ̀sìn Christian tó dé kí ẹ̀sìn Mùsùlùmí tó dé ní Yorùbá ti ń ṣe ayé ẹ lọ wo history Yorùbá wà lára àwọn early tribe tó ọkọ civilize nídìí Africa Yorùbá wà lára àwọn tẹ́ pé tí wọ́n ní ọpọlọ tí ojú wọn là tí wọ́n ní civilization Yorùbá wà láàrin wọn so Yorùbá ti ń bọ Ọlọ́run Yorùbá ti mọ Ọlọ́run Yorùbá ti ń ṣe ayé Yorùbá ní ètò fún everything in life kí àwọn ẹ̀sìn àjòjì tó dé so now tí bá ṣe pé mo lọ lo ewé àti egbò ẹ̀sà ọ̀tá mi ti máa kú so now ẹ̀sìn wa yìí yes sir ẹ ṣeun sir thank you sir. ẹ jọ wà lẹ́tà tí wọ́n fẹ́ ní ìbéèrè wọ́n sì wà ń sálẹ̀ tó bá gòkè ẹ̀ ṣeun àgbọ̀yìn yóò máa ju yín ṣe. So, Mr. Sako, ọpẹ́ ní fẹ́lẹ́ dùn máa. Ẹ lè drop it sir.